eléyìí má tún gbẹnu tán o. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà alẹ̀ wa ìyẹn Lizzy Anjorin ti sọ̀rọ̀ nípa ọmọ Ìyábọ̀ Òjó ìyẹn Rakeem Kambala làwọn èèyàn bá kọ ẹgbẹ́ ohun tó sọ. kéèyàn má bímọ kò sàn ju kéèyàn bírú ọmọ Ìyábọ̀ Òjó àwọn ní super stop àwọn ọmọ Ìyábọ̀ Òjó tó ń mu cocaine. ṣé kéèyàn má bímọ rárá kò sàn ju àwọn ọmọ ní cocaine tí Ìyábọ̀ Òjó ń gbé kiri lọ. àwọn ọmọ olóṣù àwọn ọmọ táwọn ọmọ yahoo ti lò àwọn ọmọ tí gbogbo àwọn ọmọ olórin tán ti wẹwọ́ sí lára tán ti lò. ó rí pé kò sí kankan náà ọmọ Ìyábọ̀ Òjó tó ní lárí. wọn ò lè show baby face o. ọmọ Mohbad náà fi ń gba donation. yeyeyeyeye ẹsà bọ́ọ̀lù o gbádùn ṣe yóò dẹ̀ dùn. dókítà mayo ó wà dókítà láti kékeré Lizzy ò lóyún rí. ìgbà tí ò ń ṣe òkú Rakeem tán lọ rà ní Kenya ìgbà tí ò ń ṣe òkú Rakeem tán lọ rà ní Kenya a ti gbọ́ gbogbo yẹn ẹbí òkú Fáráò ló lọ rọ ọmọ inú àpò Ìyábọ̀ lọ ra tiẹ̀ ní Kenya orí tí Ìyábọ̀ Òjó lè ṣe ojú ọmọ gba tọ́mọ Òjó abókí wọn lọmọ tí Ìyábọ̀ Òjó rà wọn lórí ọmọ fọ́ níwájú orí ẹ̀yin lẹ máa sọ fún wa Lizzy ló bí Florida kí Ìyábọ̀ àṣà àti rojú Florida kí Ìyábọ̀ Òjó gbójú ojú ikú Rakeem síta kí Ìyábọ̀ Òjó gbé wá àwọn olóṣì àwọn olórí burúkú àwọn máa rẹ́ni tí ò bímọ àwọn náà máa tọpinpin bí Davina ṣe sọ tọpinpin àṣà àdí 9 months journey Lizzy 9 months journey Ìyábọ̀ Òjó dá gbogbo dọ́kúmẹ́ǹtì tẹ́ fi process ọmọ ló wà nílẹ̀ ó mọ̀ pé mi ò tètè gbẹ́ sí yín oríjọ́ tẹ́ bá fẹ́ sórí burúkú bí ìdíjọ́ tí dọ́kúmẹ́ǹtì wòlé yín bọ́ síta èmi máa wò yín. ṣe bó sọ fún